Ẹ̀yin èèyàn lé, ó lágbára o. Ó ń dùn mí, ó ń bà mí nínú jẹ́ wípé Queen Naomi máa tún wà ńbẹ̀ yẹn títí di next year 2025 nítorí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ àwọn magistrate court àti high court wọ́n ní gbogbo wọn ti lọ fún ọludé ọdún. Ẹ̀yin èèyàn lé, ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run Elédùmarè máa wà pẹ̀lú wọn. Gbogbo wa ni inú wa ò dùn sí ọ̀rọ̀ Queen Naomi. Bí a ṣe gbọ́, wọ́n ní màmá wa Esther Ajayi àti màmá wa Funke Felix, wọ́n ní wọ́n lọ sí Agodi láti lọ wo Queen Naomi o. Wọ́n ní wọ́n dẹ̀ lọ gbàdúrà fún wọn pé kán fi ọkàn balẹ̀. Ní agbára Ọlọ́run láyọ̀ àtàlàáfíà ni wọ́n máa jáde níbẹ̀. Ṣùgbọ́n nǹkan tó ń kọ wá lóminú, tó ń dùn wá, ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún wa òun ni wípé ó ṣe jẹ́ pé ẹni tó bá ń ṣàánú gangan ló máa ń níṣòro. Yeah. Ó ṣe jẹ́ pé ẹni tó bá ń ṣàánú tó ní inú rere ló máa ń níṣòro. Ṣé ẹ rí àwọn tó dájú yẹn? Ẹ lè rí wọn kọ́ níṣòro. Ṣùgbọ́n ẹni tó bá ti nínú rere, tó ń ṣàánú ọmọ ẹnì kejì, tó jẹ́ giver, tó ń ṣètọrẹ àánú, àwọn náà máa ń ní problem. Àwọn náà máa ń lọ́tà. Àwọn náà máa ń ní ọ̀tá. Àwọn èèyàn á kàn ṣàdédé máa ń bínú wọn for no reason. Ẹ wo ALHAJI ORIYOMI, ẹ wo bó ṣe ń ṣètọrẹ àánú tó ń ṣe ìtọrẹ àánú tó ń ṣàánú àwọn ènìyàn. Ṣé bí òun náà ni àwọn èèyàn dìde sí wọn tí wọ́n ní àwọn nǹkan tán ti ṣe sẹ́yìn, ìyà ẹ̀ ni wọ́n ń jẹ. Àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣàánú wa o. Ẹ wo gbogbo bí Queen Naomi bí wọ́n ṣe ń lọ from one place to the other tí wọ́n ń ṣe children fun fair wọn. Àtìgbà tí wọ́n ti ń ṣe láti bí 10 years ago. Ó ṣe wá jẹ́ ìsìn báyìí ni wọ́n wá mọ̀ ṣe mọ́. Ṣùgbọ́n èmi mọ̀ pé olódodo kò ní kú sí ipò ìkà. Ẹ mọ̀ pé ojoojúmọ́ mo máa ń sọ, Ọlọ́run á gbàdúrà wọn. Gbogbo àdúrà tí àwọn abiyamọ Nàìjíríà tí wọ́n gbà fún wọn á mọ̀ wọn. Wọ́n máa jáde láyọ̀ àtàlàáfíà. Wọ́n á fi ẹsẹ̀ wọn tó fi rìn wọ Agodi yẹn, òun náà ni wọ́n á fi rìn padà sílé wọn ní agbára Ọlọ́run. A gbọ́ wípé bàbá wa erin ńlá náà, àwọn náà ti ń gbégbèsẹ̀ nítorí bàbá wa Deji of Àkúrẹ́. Àti ẹ̀ tún gbọ́ gan wípé former president Ọbásanjọ́, former president Ọbásanjọ́, wọ́n ní àwọn gan ti dìde sọ̀rọ̀ yìí. So àwọn èèyàn ò dákẹ́ lórí ọ̀rọ̀ yìí o, ẹ̀yin ará ilé. Àwọn èèyàn ò dákẹ́. Mo dẹ̀ mọ̀ pé láyọ̀ àtàlàáfíà ni wọ́n á fi jáde. Ẹ̀yin náà ẹ wo gbogbo oore tí Queen Naomi ń ṣe. Ẹ jẹ́ kí n sọ fún yín, kò sí ẹni tó ṣe oore láyé yìí tí kò ní jèrè oore ẹ̀. Ó lè jèrè lórí oore ẹ̀ through oríṣiríṣi ọ̀nà. Ìtorí ẹ̀ wọ́n máa ń sọ pé kéèyàn máa ṣoore, kéèyàn máa wò pé ìyà tó ń jẹ nídìí oore yẹn, kéèyàn fi tinútinú, kéèyàn fi ṣe. Kéèyàn dẹ̀ fi ọkàn kan, kéèyàn fi ṣe. Ẹ̀yin èèyàn lé, Ọlọ́run á gbọ́ àdúrà Queen Naomi o. Nígbà tí mo gbọ́ pé àwọn màmá wa nínú Olúwa, Mother in the Lord, wọ́n lọ gbàdúrà fún wọn, inú mi tún dùn. Ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá tún rí Mother in the Lord, Funke Adejumo àti màmá Esther Ajayi, inú wọn á tún dùn. Ọlọ́run á gbàdúrà wọn. Gbogbo àdúrà tí wọ́n gbà fún wọn, gbogbo ẹ̀ ló máa mọ́ wọn ní agbára Ọlọ́run. Àsìkò yìí, àdúrà ni ká máa gbà fún wọn. Ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà wọn.
A dúpẹ́ lọ́wọ́ màmá wa Esther Ajayi, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ màmá wa Funke Felix fún gbogbo support wọn láti ẹ̀yìn wá fún Queen Naomi. Ọlọ́run Elédùmarè á gbọ́ àdúrà tàwọn náà o. Àwọn náà bá láàánú pàdé o, ní agbára Ọlọ́run, ilé àti ọ̀nà wọn kò ní dojúrú. Ẹ̀yin èèyàn ilé kò jẹ́ bó ṣe jẹ́. À ń wọnú ọdún tuntun lọ. Èní ni December 31st, 2024. Èní ni crossover tá a máa fi bọ́ sí 2025. Kí ni resolution yín, ẹ̀yin èèyàn ilé? Ẹ jẹ́ ká gbé ìgbésí ayé tuntun ní 2025. Ìwọ tó ń mọtí, gbàdúrà sọ́lọ́ ipò ò fẹ́ mọtí mọ́. Ìwọ tó ń ṣe panṣágà, gbàdúrà fọ́lọ́ ipò ò fẹ́ ṣe panṣágà mọ́, ipò fẹ́ gbé ìgbésí ayé tuntun. Ẹ̀yin ènìyàn tó jẹ́ pé ẹ wáyé má yà, tó jẹ́ pé ẹ ti gbàgbé pé ọjọ́ kan báyìí lolúwẹ̀ máa lọ jẹ́ ìpè Ọlọ́run, nítorí gbogbo wa láyé a wá láti wá nájà ni. Ẹlòmíì ó ti sọ ilé ayé, ó ti sọ di nǹkan tó jẹ́ pé kò ní kú mọ́. Kò rò í pé ọjọ́ kan ló máa kú, wọ́n á máa ṣe bí, wọ́n á máa pọ̀ ọmọ ọlọ́mọ lẹ́kún jayé. Ẹ jẹ́ ká ronú pìwàdà. Ẹ jẹ́ ká mú New Year resolution gidi. Ìwọ tó ń jalè, tó ń pààyàn kiri, tó jẹ́ pé iṣẹ́ ẹ kó máa pààyàn kiri ni kó máa jalè, ẹ mú new resolution gidi. A fẹ́ wọ inú ọdún tuntun 2025. Ẹ jẹ́ kí ọdún yìí, ẹ jẹ́ kó bí ọmọ rere nínú ayé wa. Ẹ jẹ́ kó so èso àlàáfíà nínú ayé wa. Ẹ̀yin èèyàn ilé, kí ni resolution yín? Ẹ̀yin tó jẹ́ pé nǹkan tẹ́ ẹ mọ̀, ó ní kẹ́ máa fi ẹnu bá tọ́mọ ẹnìkejì jẹ́. Ẹ mú resolution gidi. Ẹ mú resolution tó dáa. Kí ni èrè yín tẹ́ máa ń fi ẹnu bá ti ọmọ ẹnìkejì jẹ́? Mo ń gbọ́ tí èèyàn kan sọ pé Queen Naomi yẹn ọmọ mẹ́ni, kí ló dé? Kí ló dé? Ṣé ẹ lè fi ẹni ẹlẹ́ni sílẹ̀ ni? Ẹ lè fi ẹni ẹlẹ́ni sílẹ̀. Ilé ayé ilé o. Ẹ jẹ́ ká mú resolution gidi. Gbogbo nǹkan tá à ń fẹnu wa sọ, ẹ jẹ́ ká máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, nítorí wípé ọjọ́ kan báyìí, ó ní pé Ọlọ́run máa dún o, tí ó máa ní kẹ́ ẹ wá ṣe àkáǹtì bẹ́ẹ̀ ṣe lọ ilé ayé, nítorí pé ilé ayé yìí kì í ṣe ilé wa o, ọ̀run ni ilé wa. Ẹ jẹ́ ká mú resolution gidi. Ẹ̀yin èèyàn mi ní ilé àti ní ẹ̀yìn odi, ẹ jọ̀ọ́ ẹ máa fi àdúrà ran Queen Naomi lọ́wọ́ o. Ọlọ́run á dẹ̀ gbàdúrà gbogbo wa o. Ní agbára Ọlọ́run 2025 tá à ń wọ̀ yìí, ọdún ayọ̀ ló máa jẹ́ fèmí àti yín o. Ọdún ìgbéga, ọdún ìdùnnú, gbogbo nǹkan tí ó ti jẹ́ nǹkan tó yẹ pé kò dùn mọ́ wa nínú, ó máa bá 2024 yìí lọ ni. Ní agbára Ọlọ́run, mo wish gbogbo yín ní Happy New Year. Orúkọ mi ni Máṣọ́lá, Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, a dẹ̀ tún sọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn ilé, à ń sọ̀rọ̀ nípa celebrity gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV ń kí yín o. Ẹ kú ọdún, a bá wa láyé ara o, ẹ ṣé.